صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. على النبي الكريم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا باطنا وظاهرا وارزقنا العمل بهما بجائزاتك وارزقنا العمل بهما وارزقنا العمل بهما بجائزاتك المقدسة اللهم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري نسبحك كثيرا ونشكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. طاسين تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يسبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضيفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم هم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون.
dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹ jẹ́ á dá ọpẹ́ wa lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Ẹ jẹ́ á wéra wa ní ọpẹ́ wa wípé Alhamdulillahi Rabbil Alamin. àdúrà tí a máa fi bẹ̀rẹ̀. Àdúrà tá a máa fi bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ láti rí bàbá wa Maimartaba, bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè. Bàbá ọba àdúrà àti gbogbo agbègbè rẹ̀. Ọlọ́mọ́sà bá wa fi bàbá láyà balẹ̀ Ọlọ́ba dáadáa. fún aláàbàlẹ̀ dáadáa. Ọlọ́mọ́sà bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́ba ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀mí gígùn àtàláfíà tó dáa tó nàrà tán ọlọ́mọ́sà bá wa ṣe fún wọn. Ẹ̀mí gígùn àtàláfíà tó nara tó ọlọ́ba ṣe fún wọn. Wọ́n láti wọn náà. Wọ́lá tiwọn náà. Bàbá wa Al-Imamu Al-Akbar. Bàbá wa ìmáàmù àgbà. Ọlọ́mọ́sà bá wa ṣe dáadáa fún wọn. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Bàbá dáadáa, bàbá onínúure, bàbá ọlọ́kàrí. Bàbá onínúure aláníyàn rẹ̀ ọlọ́kàn rẹ̀. Bàbá wa Al-Imamu Al-Bashir. Bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Ọlọ́mọ́sà bá wa ṣe dáadáa fún wọn. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Àlékún ẹ̀mí gígùn àtàláfíà tó dára tán ọlọ́mọba ṣe fún wọn. Ọlọ́ba ṣe fún ẹ̀mí gígùn àtàláfíà tó nara tán. Ẹ jẹ́ á ṣe àmì dáadáa. Àṣà àti dáadáa. Wọ́lá tí wọn náà bàbá wa Al-Imamu Al-Malawi. Bàbá mọ́mọ́lé. Ọlọ́mọ́sà bá wa ṣe dáadáa. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Bàbá wa Imamu Gambari. Bàbá mọ́mú gàmbàrí. Ọlọ́mọba ṣe dáadáa fún Ọlọ́ba wọn. ṣe dáadáa fún wọn. Bàbá wa Jánásì. Bàbá wa Jánásì. Ọlọ́mọba ṣe dáadáa. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Bàbá wa Rabbana. Bàbá bá rọ́bà náà. Rabbana. Ọlọ́mọ́sà bá wa ṣe dáadáa. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Gbogbo àwọn bàbá Bàbá. táwọn fi òórùn wọn sásọ ọlọ́mọ́sà bá wa ṣe dáadáa. Ọlọ́ba ṣe dáadáa fún bàbá mùkádàmù àgbà. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Mùkádàmù àgbà bàbá wa dáńbọ̀ ọ̀rọ̀ ní. Bàbá Adámbọ̀rọ̀ nú ọlọ́ba ṣe dáadáa fún wọn. Ẹni wọ́n ṣàdúrà púpọ̀ fún wa lónìí. Wọ́n ṣàdúrà púpọ̀ máa fà lónìí. Àdúrà náà pọ̀ púpọ̀. Àdúrà náà pọ̀ púpọ̀. Ọlọ́mọ́sà bá wa ṣe dáadáa. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Wọ́lá tiwọn náà. Wọ́lá tiwọn náà. Bàbá wa Mudirul Markaz. Bàbá Mudirul Markaz. Àbísọ̀ ọ̀yọ́ tó wà. Ọlọ́ba wà pẹ̀lú bàbá bá fi sọ̀rọ̀ sọ́ bàbá wa. Ọlọ́mọ́sà bá wa ṣe dáadáa. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Bàbá wa Khalifatul Adabi. Bàbá Alifatul Adabi. Ọlọ́mọba ṣe dáadáa. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Bàbá wa Lágbàjì. Bàbá Alágbàjì. Bàbá wa ṣe dáadáa. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Bàbá wa Khalifa Salati. Bàbá Alifa Salati. Ọlọ́mọba ṣe dáadáa. Ọlọ́ba ṣe dáadáa fún wọn. Gbogbo àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀. Gbogbo àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀. Ọlọ́mọba dúró tì wọ́n. Ọlọ́ba dúró tì wọ́n. Àwọn tí wọ́n ti lọ, bàbá wa Lágége, bàbá wa Shehu Kamaluddin, gbogbo àwọn wàlíyé Ọlọ́run tí wọ́n ti lọ́lẹ̀ yìí. Gbogbo àwọn òbí Ọlọ́run tó ti lọ́lẹ̀ yìí Ọlọ́ba pàápọ̀ kẹ́. Wọ́n fi dé Mọ̀lánà Amirul Kulli. Wọ́n fi dé bàbá Mọ̀lánà Amirul Jẹ́. Ìfèrèlè àbòdì kàyà háyà sọ́lájì. Rabbi ya Àwọn náà ti ṣiṣẹ́ lẹ́yìn lọ díẹ̀ díẹ̀ báyìí lónìí. Tí bàbá Amiru Jésù bá wa gbà mọ́. Tí bàbá Amiru Jésù tí wọ́n bá wa gbà mọ́. Bí wọn náà ti ní gbà mọ́ jọ. Bẹ́ẹ̀ni kankan ò ti ní gbà mọ́ jọ́ kankan náà nù ni. Ọlọ́run kó lọ́rẹ̀ ẹ̀mí wa kó ṣàánú. Ọlọ́run kó ṣàánú wa kó fún wa lẹ́mìí gígùn jù báyìí lọ. Wọlé àwọn tí wọ́n ti lọ tá a tọrọ fún àwọn tó ṣẹ́kù tá a tọrọ fún náà Ọlọ́run bá mójútó wọn. Ọlọ́run bá mójútó wọn. Wọlé àwọn. Wọlé àwọn. Ọlọ́run kó bùn wọn alálùbáríkà Ọlọ́run bùn wọn alálùbáríkà gbogbo wọn. Alùbáríkà ní Muhammad. Wọlé àwọn ẹni Ọlọ́run. إنا أعطينا صلاة الفاتحة. إنا أعطينا صلاة الفاتحة. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل ربك ونحر إن شانئك هو الأبتر اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الأخبار والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Gẹ́gẹ́ bí ibi tá a kéwúdé lánàá nípa àwọn àsìbáàbù lòdù Suratul Qasas. Ọ̀yá rẹ̀. A ní àwọn nǹkan ní tìtorí ááyà tí Ọlọ́run tí ń bí ń bó ṣe ńlá Muhammad sọ̀rọ̀
mọ̀ kó tó yí pọ̀ púpọ̀ nípa Abu Tọ́líbì wọ́n ní títorí áyà tọ́lọ́run sọ pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. Wọ́n nítorí áyà yẹn lọ́lọ́run ti sọ Suratul Qasas ní Suratul Qasas. Wọ́n nítorí áyà yẹn lọ́lọ́run fi sọ Suratul Qasas kalẹ̀. Tábàlọ̀ wọ áyà 57 ní áyà tá a wí wà ń bẹ̀. Áyà 57 ló wà nínú Suratul Qasas. Tábàlọ̀ wò. Àwọn kan ìtàn bí ó ń sẹ́lá Muhammadu bí wọ́n ti lọ bá ẹ̀gbọ́n bàbá wọn tí í ṣe Abu Tọ́líbì wípé tí wọ́n wí la ilaha illallah wípé kẹ́lìmọ̀ yẹn kẹ́lìmọ̀ tún ahajju laka biha indallahi subhanahu wa ta'ala. Látọ̀lá lẹ̀ ilé ẹ̀mọ́ gbé Kùránì lọ́wọ́. Nígbà tó ń sẹ́lá Muhammadu Dánẹ́bì ń sọ fún Abu Tọ́líbì wípé kí wọ́n ní la ilaha illallah. Aláwọn méjì kan bẹ pẹ̀lú Abu Tọ́líbì. Àwọn àgbà fún èèyàn lérí fún èèyàn ayé ni wọ́n. Àwọn méjì. Kápọ́tà nábì lọ́rùn sẹ́ pé kò ní wí. Ibẹ̀ láti lọ bí ọ̀rọ̀ wípé àwọn alátakò tí wọ́n á máa tako ni. Àwọn alátakò tí wọ́n ti fẹ́ kí òun débi oríire ẹni. Nínú wọn làwọn méjì wà. Mùnáfìkí ni wọ́n, ọ̀dàlẹ̀ tún ni wọ́n. Nínú wọn làwọn méjèèjì yìí wà. Àwọn kan náà ni mùnáfìkí. Àwọn náà tún lọ́dàlẹ̀. Ànábì sì ròyìn ọ̀dàlẹ̀ fún wa. Gbogbo tí ń jẹ́ ọ̀dàlẹ̀ láyé wọn ò ní wo àlùjánnà. Ànábì ròyìn tí ń jẹ́ ọ̀dàlẹ̀ fún wa pé gbogbo tí ń jẹ́ ọ̀dàlẹ̀ láyé tó bá di jọ́ọ̀lì kìámà wọ́n na wà síá flag wọ́n lè flag àwọn ọ̀dàlẹ̀ ó lè flag ọwọ́ ìjọ àkìámà. Gbogbo ọ̀dàlẹ̀ pátápátá wọ́n níjọ tí wọ́n jọ pé di àlìkìámà tí wọ́n gbé flag wọn lọ́wọ́ báyìí. Àríkà níbi àdísì àná Muhammad. حدثنا أحمد بن منيع سنا إسماعيل بن إبراهيم عن صخري بن جويرة. سنا عن ابن عمر قال سمعت رسول الله صلى الله عليه وسلم. Àwọn tí wọ́n gba àdísì yẹn wá la kà síwájú yẹn. Sayyidina Umar wọ́n ló sin Ọlọ́run ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n láti tẹ́lẹ̀ sọ pé inna al-qadira yusibu lahu liwa'ul yawm al-qiyamati rawahul Bukhari. Ọgbọ́n tí ń jẹ́ ọ̀dàlẹ̀ láyé wọ́n ní fúláàgì wọn tí wọ́n nà tó gbé báyìí gbàgbé àmì. Gbogbo tí ń jẹ́ ọ̀dàlẹ̀ láyé wọ́n ní àsíá sí wọn tí wọ́n náà sókè jọ pé di àlìkìámà. Àbí mùnáfìkí ọ̀tọ̀láyé ọ̀dàlẹ̀ ọ̀tọ̀láyé mùnáfìkí kò sẹ́yìn tọ́da ẹnu méjèèjì mùnáfìkí tiẹ̀ wá ní agbára púpọ̀. Àtọ̀dàlẹ̀ àti mùnáfìkí àti jàmbáfìkí kò sẹ́yìn tó dánú gbogbo ẹ̀. Mùnáfìkí ń bẹ, jàmbáfìkí ń bẹ. Mùnáfìkí ń bẹ, jàmbáfìkí ń bẹ. Gbogbo ẹ̀ ní bẹ. Ọ̀dàlẹ̀ fìkí náà sì ń bẹ. Ọ̀dàlẹ̀ fìkí náà ń bẹ. Ọ̀dàlẹ̀ fìkí náà ń bẹ. Kò sẹ́yìn tí ò sí ń bẹ. Kò sẹ́yìn tí ò sí ń bẹ. Ni wọ́n fi ní azabul munafiki azabani fi dunya yatahammalu al-munafiquna kulla mushaqqati al-ibadi min siyamin wa salatin wa hajjin duna ajrin aw thawabi. Bí mùnáfìkí bá gbààwẹ̀ Ọlọ́run ò ní gbààwẹ̀ rẹ̀. Bí
àánú ni Ọlọ́run nígbà. Bí mùnáfìkì kò sí tí mùnáfìkì lè ṣe kó lọ Mọ́kà kó lọ ájì kó ṣe dáadáa kó lọ múra gbogbo tó bá léwu rẹ̀ kó ṣe tó bá jẹ́ pé mùnáfìkì ni ó gbogbo Ọlọ́run ó dàbẹ̀ rẹ̀ yóò dàbí ọ̀láyà. Tó bá ti jẹ́ pé mùnáfìkì ni ó gbogbo ìbádà tó bá léwu kó máa ṣe Ọlọ́run ó dàbí ọ̀láyà ni. Àwọn méjèèjì tá a wá wí. Àwọn méjèèjì tá a wí yìí. Mùnáfìkì ni wọ́n. Mùnáfìkì ni wọ́n. Ọ̀dàlẹ̀ sì ni wọ́n. Ọ̀dàlẹ̀ tún ni wọ́n. Sallallahu alayhi wa sallam. Ẹ̀bá yìí ò bó ń ṣe Ọlọ́run dáadáa. Sallallahu alayhi wa sallam. Báwa náà bá ti ní kámẹ́rà wa ní ti bàbá àtọ̀ òní tí wá ti sọ́fà rí mọ́. Kò sápọ̀ kẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó ṣe mọ́. Ó bẹ̀rẹ̀ jẹ́ báyìí. Gbogbo ayé ní wò wá báyìí. Gbogbo ayé ní wò wá. Ó sì níbi tá a sọ̀rọ̀ dé lánàá. Ó níbi tá a bọ́rọ̀ wá dé lánàá. Kódà l'Amẹ́ríkà ní gbogbo ayé. Gbogbo ayé láti ń fọ́lọ̀ wa. Èwo la mọ̀ táàbì táàbì yí ọ̀nà. Èwo láti táàbì yí ọ̀nà náà wà náà. Òun làwọn yẹn wáyà àti bẹ́ẹ̀ ti dàpọ́ǹtì àwọn èèyàn. Àwọn náà ní nǹkan mi dáadé fún kéré pété. Ìka ń bẹ púpọ̀. Kéèyàn máa sùn lọ́wọ́ tó bá ti tàṣùkọ wá àti òkè ògbó tó bá lè òkú máa sùn lẹ̀ ni. Owó abẹ lórí ọ̀kadà wọn takú sójú ọ̀nà ni. Ìdí ń jẹ́ mùnáfìkì ọ̀nà 19 ni. Ó sì tún wá ní súrà tó lè mùnáfìkì náà tún bẹ̀. Níbi tó tún wá yẹ ògbóró ládé, Ọlọ́run tó fún wa ní súrà náà Al-Kùránì, súrà tó mùnáfìkún.
الكتاب المبين bẹ́ẹ̀ ti ń wọlé bẹ́ẹ̀ ni ẹnìkan tó wọn gbádùn dáadáa òun náà bá dára papọ̀ mọ́ àwọn àfá òun náà dára papọ̀ mọ́ wọn wọlé ó tún mú àpò sàkálọ́ àpò òdìdè.
Bàbá ní owó tá a fún ọ olóbìsí. إلى بارق الطامي Lẹ́ẹ̀kan náà kò tó yóò pẹ́ lákàyè rẹ̀ mú wéréwéré púpọ̀. ọpọlọ ẹ sáàpù. Wọ́n ní yẹ̀jú tó àlẹ́ iná káyìlú nàbí ìbímádìrí wà nánú bímádìrí káyìlú nàdájú. يجوز علينا خير بماله ونال بماله خير يجوز علينا Jawabu lè káfíà ní mọ́kìnà. خير بماله Ó ní kábíyèsí ká ẹ pẹ́ lóòótọ́ ni ẹ fún wa ní nǹkan. يجوز علينا خير بماله Àlàkáyì ìrú náà ó lẹ́yìn ẹ̀sà yẹjúùlù àlẹ́yìn náà ẹ̀ta wá lọ́rẹ̀ owó. Ẹ̀ta wá lọ́rẹ̀ owó yín tẹ fún wa, góòlù yín tẹ fún wa, ẹ̀yìn ẹ̀sà lẹ fún wa. ونال بماله خير نجود Bẹ́ẹ̀ sì ti fún wa tán, àwọn tí wọ́n tún jẹ́ ẹ̀sà ọlọ́run náà, àwọn náà tún lọ pé fún wọn lé. Àgbẹ̀ sọ́wọ́. Nítorí ó ti wà kọ́lọ̀ fẹ́ra mi ní bíìlì fún eré ara rẹ̀. ونال بماله Bí wà bá tí wọ́n kó nǹkan àwẹ̀ fún tó fáwọn èèyàn ṣe. ونال بماله Láìsí wá ẹ̀sìpáyà, mílíkì wá ń bàjẹ́. Gbogbo ẹ̀ ń bàjẹ́ mọ́nú ilé. Báyọ̀ yóò ti bàjẹ́ nù sàrẹ́. Orí ní nípa bàbá tí wọ́n kó gbogbo nǹkan fún tí ó sì fẹ́ máa jẹ́ ọmọ àtàwọn ìyàwó wọn. Fún àwọn náà ti ṣe sàárà fáwọn èèyàn. ونال بماله Gbogbo ẹni tó bá lè wulẹ̀ kó o lè dí lọ́wọ́ pé kò ní róore gbà lọ́dọ̀ ẹni tí wọ́n mọ̀. Kó o lè róore bí lọ́dọ̀ Ọlọ́run tí ó fún yàn lóore. ونال بماله Ẹlòmí àwọn sàkó pé bẹ́ẹ̀ bá rí ní ẹ̀yìn rọ́gà. خير نجود Ìkànnì lọ́dọ̀ ọ̀gá rẹ̀. يجود علينا Ẹ̀bá bá rí wa àdì rọ́gà lóòótọ́. يجود علينا Bọ́ bá dí àwọn èèyàn lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ kó má lè róore ṣe fún wọn. Ó lè rí ìyàn dí, ó lè rọ́lọ́run kí kó má sóore fẹ́ ní tó bá ẹgbẹ́ tó bá يجود علينا Ọlọ́run ò lè rí láéláé. Abáàlú, eré ọba yìí fẹ́ dàrú pé èèyàn ló mọ èsì fún yẹn. يجود علينا Ó ní tó kú mẹ́rin wípé ó yá. Ṣé ẹ rí àpò ṣaka tí a fi fún un ní nǹkan lẹ́ẹ̀kan òun? Ẹ lọ kó mẹ́wàá rú rẹ̀ wá. يجود Èyí ìmọ̀wó ná. علينا Bàbá kọ̀ nǹkan fún un. Yóò ṣe wá dáadáa níta. Ó mọ̀wó ná. Ẹ kó mẹ́wàá rẹ̀ fún un. Bàbá kó mẹ́wàá rẹ̀ fún un. خيرون بماله Èyí wọn náà ṣe dédé máa ń já àbílẹ̀ àṣàlẹ́tì bọ́lá wọ́n aṣèrò àmútalẹ̀ ha. يجود علينا Bọ́bá tọrọ ẹ̀kan fọ́lọ́run nítorí tọlọ́run torí tànẹ́bí. Ọlọ́run fún ọ mẹ́wàá padà. Ọlọ́run ó fún ọ mẹ́wàá padà. Tó bá tọrọ ẹ̀kan fọ́lọ́run. ولا Ọlọ́run àti tànẹ́bí. Wọ́n ló gbà lọ́pọ̀lọpọ̀ ìtọ́jú Ọlọ́run. Àkọ́lé ibẹ̀ wù ni pé ẹni ọba ní kápá láti ràn lọ́wọ́ ràn án lọ́wọ́. يجود Tí wọ́n lè ní ràn lọ́wọ́ Ọlọ́run. خيرون بماله Ẹnì kejì rẹ̀ tó rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Èyí ni. wù lànàbì yìí rí. Lànàbì ní kí ẹ̀gbọ́n bàbá wọn sọ pé la ilaha illallah. يجود علينا Èyí wù ló ṣe Ọlọ́run wí. لا إله إلا الله Àwọn mùnábì kí méjì ta wí ta ní Abu Jali àti ta ni mo pè é àti Abdullahi ibn Umayya àwọn méjèèjì wá tako. تلك آيات الكتاب المبين Àwọn méjèèjì ń sọ fún Abu Talib pé atarghabu an millati Abdil Muttalib. تلك آيات الكتاب المبين Ṣé ẹ̀sìn tí wọ́n filẹ̀ fún wa tó jẹ́ sí Abdul Muttalib sọ filẹ̀ ó tẹ̀lé sí ànábì wọn ni. تلك آيات الكتاب المبين فلم يزل رسول الله صلى الله عليه وسلم يعرضها عليه ويعاودانه بتلك المقالة. Ànábì ó yẹ kókó, ànábì sáà ń dààmú pé kí bàbá yóò tiẹ̀ wí la ilaha illallah. تلك آيات الكتاب المبين Àwọn ẹlẹ́ni ibú méjì
yìí sì dúró tí wọ́n dúró tì lọ́rùn ní pé kò ní rí wíṣẹ́. Tilka ayatul kitabil mubin. Hatta qala Abu Talib akhira ma kallamahum bihi ana ala millati Abdil Muttalib. Wọ́n provoke rẹ̀ níbi pé olóhùn ò lè wí tán lẹ́bi ní kóhùn òwe. Wọ́n lọ fún bọ̀ lẹ́bi olóhùn ò lè wí. Wa aba an yaqula la ilaha illallah. Ó kọ̀ olóhùn òwe. Tilka ayatul kitabil mubin. Lẹ́ẹ̀kan náà wá sọ àyà yìí kalẹ̀ nínú súrà yìí táwọn èèyàn fi wá sọ pé títorí àyà yìí lọ́wọ́ fi sọ súrà tó lè kọ́sọ́sì yìí kalẹ̀. Àyà yìí láwùí yìí. Ipe innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. Innaka la tahdi man ahbabta. Lẹ́ẹ̀kan náà lọ́wọ́ fèsì fún ànábì pé walakinna Allaha yahdi man yasha. Ó lè fẹ́ ní tó bá fẹ́ mọ̀nà fún ara rẹ̀. La tahdi man ahbabta. Ẹni ó bá wà wọ Ọlọ́run làwọn Ọlọ́run ó fi mọ̀nà. Walakinna Allaha yahdi Ọlọ́run ló wí man bẹ́ẹ̀. yasha. Ọlọ́run nígbà nábì wíwo gẹ́gẹ́ bí kó wà nábì kí Abu Talibi kó ní la ilaha illa Ọlọ́run ní innaka la tahdi man ahbabta. Ó lè fẹ́ ní tó bá fẹ́ kò ní ọmọ náà túláàsì. Ẹni ó bá wà wọ Ọlọ́run láti ọmọ náà. Ẹni tó bá wà wọ́n lọ́run láti mọ̀nà ẹni tó lè fẹ́ ní kọ́mọ̀nà túláàsì. Èyí mo ló dí ọ̀rọ̀ fún gbogbo àwọn tí wọ́n mú ẹ̀sìn lé kókó. Tilka ayatul kitabil Ọlọ́run ní sọ̀rọ̀ mubin. Dandan ẹ sá pépè sójú ọ̀nà tí yín ni kókèlè yín lè pọ́n ẹ fi àwọn tó ti mọ Ọlọ́run lẹ̀. Innaka la tahdi man Báwo dìjọ Ọlọ́run? ahbabta. Ẹ lè dìjọ Ọlọ́run ẹ fà àwọn tó ti mọ Ọlọ́run lẹ̀. Ẹ̀ka ló ti mọ Ọlọ́run lẹ̀ wọ́n kírun. Wọ́n sá sàlátù. Wọ́n ṣe la ilaha illallah. Eléyìí bó bá ṣe léyìí yọ̀ wọ̀ná bó bá ṣe tọ̀hún yọ̀ wọ̀ná iná bàbá yín kọ́ iná ìyá yín kọ́. Iná ìyá yín kọ́, iná bàbá yín kọ́. Ó bá fẹ́ pẹ̀pẹ̀ sójú ọ̀nà lọ́wọ́ orí lásìkò yìí. Ó pẹ̀pẹ̀ sójú ọ̀nà bẹ́ẹ̀. Kí ni fìtínà ìmú ẹ̀sìn lé kókókó? Ó ń sẹ́lá Muhammadu Gani ìdí bu'istu mu'alliman muyassara. Innaka la Ibi tahdi dìde tí wọ́n gbé mi dìde láàfáà rọrùn ni. man Ìrọ̀rùn mo jẹ́ fún gbogbo àwọn Ẹ èèyàn. ṣe kó lé kókó. man ahbabta. Ọlọ́run náà tún wí yìí. Walakinna Allaha yahdi A lè mẹ́sìn lódò ní a lè fi tipa fún olómi. man yasha. Ẹ fi kún wá lè inna sa'yakum lashatta. Eléyìí ọ̀dà tọ̀wọ́n ọ̀dà eléyìí ọ̀dà tọ̀wọ́n ọ̀dà. Ẹ fi èyí tí ọ̀dà ẹ fi ilẹ̀ yẹ kókó wá kúkú pàdé wájú Ọlọ́run. Ọlọ́run ló ṣe dájọ́, Ọlọ́run ló ṣe dájọ́. Ìwọ ló ṣe dájọ́ ni. Ahbabta. Kí ló dé tí ìpè tiẹ̀ lé kókókó tó tó wà? Ẹjọ́ jẹ́ náà bẹ́ wájú Ọlọ́run ní kóòtù Ọlọ́run. Kí ló dé tí gbogbo ẹ̀ lé kókókó? Ẹ má jò ó lé kókókó ọmọ ìyá kan náà jọ ní gbogbo wa. Walakinna Allaha yahdi man yasha. Báyọ̀ bí bá mú ẹ̀sìn lé kókókó yóò wá rí báyìí mọ́. Òní báyìí ó kálukú ó ti gbé wọn. Rí báyìí mọ́ àwọn èèyàn ti gbẹ́sẹ̀. Wọ́n ti gbé bọ́ọ̀lì wọn. Gbé bọ́ọ̀lì. Kò sáyè tó bá wọn. Àwọn èèyàn ti gbọ́rùn. Gbogbo ẹ̀ ni wọ́n gbé. Lẹ́nu kan tí ó dùn ó mọ́. Ọba ẹgbẹ́ yìí tẹ́ lé kókókó ìlọ́run rán sí wa ni wàhálà dénú. Wàhálà dé. Bàbá ṣe lè yà àmọ́ ṣe. Dojúmọ́ ọmọ bẹ́ àwọn èèyàn lérí. Bá a ṣe léyìí àríṣe. Bá a kírun àríkí. Bẹ́sì Ìsìlámù ti dùn tó yìí. Bí Ìsìlámù ti dùn tó dáhà fún ayé yìí táwọn sọ funfun yìí. Ẹlòmí wa lóhun ṣe sùn. Yóò wá lóhun gé aṣọ rẹ̀. Àwọn ń gásọ, àwọn ń basọ jẹ́. Àbí òtó ni ojú á mọ̀. Inú ń basọ jẹ́. Ibi tí náà. Ẹ má basọ jẹ́ mọ́. Ẹ má bàṣọ jẹ́ mọ́. Ẹ múra dáadáa, ẹ múra dáadáa. Aṣọ tó fún àyìn yóò máa wọ̀. Ànábì sallallahu alaihi wasallam. Inna Allaha la yansuru ila suwarikum walakin لا ينظر إلى قلوبكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. إن الله لا ينظر إلى صوركم وأموالكم. Owó yín àti bẹ́ẹ̀ ti rẹwà tó kọ́ la fẹ́ wò ní ti ń bẹ lọ́kàn yín la fẹ́ wò. Ọkàn yín la fẹ́ wò. Èso owó yín la fẹ́ wò. Torí ìdí eléyìí ẹfẹ̀ sílẹ̀ má bẹ́ẹ̀ sì kókókó má ẹ̀sìn wa ò lé. Ẹ̀sìn wa ò lé Islam. Ẹ̀sìn tó rọrùn ní Islam. Ẹ̀sìn tó rọrùn ní Islam. Ẹ má jẹ́ kẹ́sì
kẹ́sìn ó lé koko kó máa ẹni tẹ́ ẹ bá fẹ́ pèsè kinní kan tí ò bá ti gbọ́ ẹ fi làákàyè pé sí ẹ má fẹ́ ẹranko pè é sí ẹ má fi sí ẹranko ẹ má fi pè yàn sí inú ẹ̀sìn. ẹ fi làákàyè pé ni èébú kọ́lá fi pé yàn sẹ́sìn. lọ́lọ́run wíwùn. òun lọ́lọ́run wíwùn. pé àwọn pápíwì ànábì ti tó pẹ̀lú bó ti tó ò lè fi títóbi rẹ àti fẹ́ẹ̀ rẹ pè yàn sínú ẹ̀sìn. aṣíwájú ayé. ẹni wọ́n wà wọ ọlọ́run láàbù sílẹ̀. ọlọ́run bá wí mi. Kátó wá fún gbogbo àwọn bàbá wa láti mọ̀ náà. Kéèyàn ní Sheikh Adam. Rahimahullahu ta'ala. Kéèyàn ní bídíà ni wọ́n. Lẹ́nu rẹ̀. Kéèyàn ní bàbá wa Sheikh Kamaluddin kéèyàn ló ní bídíà ni wọ́n. Innaka la tahdi man ahbabta. Ó ṣe o. Allahumma ahdi. Ọlọ́run fi wọ́n mọ̀nà. Àwọn kẹnu bá fi mọ̀nà. Walakinna Allah yahdi. Àwọn kan ní àwọn àfà wọ́n ní nítorí àyà yẹn lọ́lọ́run fi sọ súra tá a fẹ́ ké lọ́lọ́run fi sọ kalẹ̀. Ǹjẹ́ nítorí àyà yẹn jẹ́ lọ́lọ́run fi sọ súra tí kò sọ́ sí kalẹ̀. Ọ̀yá yìí. Tilka ayatul kitabil mubin. Àwọn kan ní bẹ́ẹ̀ sì kọ́. Àwọn kan tó ní bẹ́ẹ̀ kọ́. قال بعض سميت بذلك لاشتمالها على كلمة تلك آيات الكتاب المبين. àwọn apá kan àfà àwọn apá kan wọ́n ní ìdí tí wọ́n fi sọ Suratul Qasas yìí ní Suratul Qasas nítorí kẹ́límà Qasas náà ni wọ́n fi sọ ní Suratul Qasas. Ǹjẹ́ nítorí kẹ́límà tí ń jẹun náà ni Ọlọ́run fi sọ kalẹ̀ ní Suratul Qasas. بقوله تعالى في القرآن الكريم وقص عليه القصص. تلك آيات الكتاب المبين. torí pé ọbẹ̀ lọ́lọ́run ti pa ọ̀pọ̀lọpọ̀ tán. Ibẹ̀ ni Ọlọ́run ti pa ọ̀pọ̀lọpọ̀ tán. kódà ayé وقص موسى على شعيب أو رجل صالح وهي سورة الوحيدة. àwọn apá kan tá a wí yìí wọ́n nínú súrà tá a wí yìí òun náà ni anabi Musa ibẹ̀ ló ti pa ìtàn fún Ṣuaibu. تلك آيات الكتاب. nínú súrà yìí ni. Nínú Suratul Qasas náà ni Ànábì Musa ti pa ìtàn fún Ànábì Ṣuaibu. Ayatul kitabil mubin. التي انفردت بذكر سيدنا موسى وسبب هجرته من مصر إلى مدين. تلك آيات الكتاب المبين. wọ́n nínú súrà táwọn yìí náà ni wọ́n ti rán wa létí bó la Nábì Musa bó ló ti kú bó ló ti ṣèrìn àjò láti Masari tó fi wá lọ sí Madiana. Nínú súrà yìí kan náà ni wọ́n ti rán wa létí bá Ànábì Musa ti ṣèrìn àjò láti ìlú Masari lọ sí ìlú Madiana. gbogbo bá Nábì Musa ti ṣe ìrìn àjò rẹ̀ gbogbo ẹ̀ láàkà nínú súrà yìí. Gbogbo ìrìn àjò Ànábì Musa gbogbo ẹ̀ láàkà. àti tó mú Ànábì Musa ṣe ìrìn àjò gbogbo ẹ̀ lásọ. Àti tó fà á ká Ànábì. ìtàn Kárúnà tá a wí ìjọ Ànábì Musa ni. تلك آيات الكتاب المبين. ìwà tó sì tún wá wù ńgbà tọ́lọ̀ ń kẹ́ Kárúnà tán tọ́lọ̀ ń fi wá hàlákà rẹ̀ Ọlọ́run lójú rẹ̀ dé àtòun àti dúkìá rẹ̀ nínú súrà yìí láti pàtàkùn afẹ́ débẹ̀. Afẹ́ ìjọba ìtú súrà yìí kó sínú pọ̀. Ayatul kitabil mubin. Ayatul kitabil mubin. àwọn àsìbábù nùzúlì súrà yìí pọ̀ àmọ́ ẹja dáa tó ń bi ibi tá a dé o. Ibi tá a dé yìí. ká lè tètè wọnú Al-Qur'an. Ká lè tètè wọnú Al-Qur'an. ọ̀yá yìí. Tilka ayatul kitabil mubin. ẹja wa bẹ̀rẹ̀ sí ní máa tú kéwú. Táwọn wá tún kéwú yìí. Gbogbo tó fà láti wá wí síwájú yìí. àwọn sábàbù nùzúlù rẹ̀ láti sọ lánàá àti lónìí. Àwọn sábàbù nùzúlù rẹ̀ láti sọ lánàá láti sọ lónìí. kẹ́lìmọ̀ tó sí
طاسيم قال الإمام أحمد بن حنبل رحمه الله تعالى ثنا يحيى بن آدم ثنا وقيع عن أبيه بن إسحاق عن معدي يقرب قال أتينا عبد الله فسألناه أن يقرأ علينا طاسيم رضا بشر يا بابا إمام أحمد بن حنبل تلك المحدثين آيات الكتاب المبين في الماضي والمستقبل والحاضر تلك آيات الكتاب المبين الإمام أحمد بن حنبل àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí pé wọ́n gba ìgbà wa látọ̀dọ̀ àwọn tí wọ́n gba ìgbà wọn wá ni mo kà ṣáájú. ó ṣeun. تلك آيات الكتاب المبين wọ́n ní àwọn tá a wí wọ́n lọ ọ̀dọ̀ Abdullahi wọ́n wá béèrè lọ́wọ́ Abdullahi pé an yaqra alayna Tasimi wọ́n sọ fún Abdullahi wípé Tasimi yẹn kí ni ìtumọ̀ rẹ̀ gan? kọ́kà fáwọn tó yà wọ́n mọ ìtumọ̀ tí ń yẹ Tasimi. تلك آيات الكتاب المبين فقال عبد الله ما هي معي. Abdullahi máa ń fún àwọn tí wọ́n wá bá a léṣi wípé Tasimi òun tẹ́ wá béèrè lọ́wọ́ rẹ̀ yìí náà èmi náà mọ̀. تلك آيات الكتاب المبين ولكن عليكم بمن أخذها من رسول الله صلى الله عليه وسلم. tí mo rò pé ẹni ṣe ni wípé ẹ lọ bá àwọn tí wọ́n gbà lọ́dọ̀ Ànábì. تلك آيات الكتاب المبين nínú àwọn tí wọ́n gbà lọ́dọ̀ Ànábì gan Abdullahi sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n pẹ́ nìkan pé sàrábì kan ní Habbab ibn Aratta. ó ní báwọn ti gbọ́ pé ọ̀dọ̀ Habbab ibn Aratta làwọn ti gbọ́ ìtumọ̀ tọ́ sí mím. تلك آيات الكتاب المبين قال فأتينا حباب بن Aratta فقرأها علينا. ó lé gbogbo àwọn wá sì kójọ náà àwọn máa dọ̀dọ̀ Habbab ọmọ Aratta yìí lóòótọ́ ń gba àwọn dọ̀dọ̀ rẹ̀ àwọn ní kó ka tọ́ sí mímù pé kí ni ìtumọ̀ rẹ̀ kí lọ́nà ń gbà lérò nípa tọ́ sí mímù àwọn hurufu al-muqatta. قال هي مما استأثر الله بعلمه تلك علمها إلى الله سبحانه وتعالى. تلك آيات الكتاب المبين lòun náà bá wá sọ fún wọn wípé tọ́sí ní ìtẹ́ wíwọ̀n ni Ọlọ́run máa fi ṣe àjùlọ fún gbogbo àwọn táláwọn ní mímọ̀ láyé. Ọlọ́run a máa fi kẹ́límà yẹn àwọn hurufu al-muqatta yẹn Ọlọ́run a máa fi ṣàjùlọ fún gbogbo àwọn tí wọ́n pèrè àwọn lóní mímọ̀ láyé. òun ló máa faradtu ilmaha ila Allah. ó lè ẹja gbé túmọ̀ rẹ̀ ẹja gbé kalẹ̀ Ọlọ́run nìkan ló máa ń tó gbàdérò pẹ̀lú Tasimi. Qurtubi wá sọ fún wa wípé Abubakar Sayyidina Abubakar wa Umar wa Uthman wa Ali wa Ibn Mas'ud àwọn gbogbo àwọn tá a wí hùn ó ní gbogbo wọn ó ní tí wọ́n máa tú Tasimi àti gbogbo àwọn àhàrúfù tí wọ́n rí bẹ́ẹ̀ bí alifu lam mim bí hawu mim gbogbo. pẹ̀lú ògbó Ọlọ́run tó bá di lọ́la nínú àwọn apá kan àwọn àfà ntí wọ́n tú tọ́ àti ntí wọ́n tú sìn àti ntí wọ́n tú mímù tí wọ́n tú sí pẹ̀lú ògbó Ọlọ́run àgbọ̀ lọ́la. pẹ̀lú ògbó Ọlọ́run tó bá dọ̀la ìta apá kan àwọn àfà ìta tútọ̀ sí mímù sí. pẹ̀lú gbìyànjú tí wọ́n ní. pẹ̀lú gbìyànjú bágbára wọn ti mọ. àti tẹ̀fkíru wọn. àtẹ̀rọ̀ǹgbà wọn. pẹ̀lú gbogbo ẹ̀ bá ti tú
tó jásí pé kó dèèyàn lè máa fi bẹ Ọlọ́run tọ́lọ́run ó sì máa dáhùn. èèyàn tún lè máa fi bẹ Ọlọ́run tọ́lọ́run ó sì tún máa dáhùn lẹ́ẹ̀kan náà. Ọlọ́run wọlá ní Muhammad. Ọlọ́run wọlá ní wa Muhammad. Ọlọ́run wọlá tó gbà lérò pẹ̀lú tọ́sí mi. Gbogbo tó ṣòro ṣe fún Ọlọ́run bá aṣọ́ dìrọ̀. Ọlọ́run bá aṣọ́ dìrọ̀. Ẹ sàmì dáadáa. Ẹ sàmì dáadáa. Gbogbo àwọn tí wọ́n ń bẹ ní kọ̀kọ̀ tí wọ́n fẹ́ sunkún ara wọn lọ́wọ́ àwọn ni ọjọ́ wọn sunkún tẹbítẹbí. Tẹbítẹbí ló jẹ́ ká sunkún tọmọtọmọ tàrọmọdọ́mọ. Gbogbo àwọn tí wọ́n ló fẹ́ tán di àwọn ó fẹ́ tán níbi ọ̀rọ̀ àwọn tí wọ́n wá wò pé kò ní ti ń gbé gbà tí wọ́n ń kiri kí tí wọ́n ń sáré kiri lérí ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run bá wa dojú wọn dé. Bá wa dojú wọn dé. Gbogbo ẹni ó ṣòro jẹ tó ṣòro mu tó ṣòro ná fún Ọlọ́run wọlé àánú oṣù tá a wà ìjọ máa jẹ́ rọrùn fún. Ìjọ máa jẹ́ rọrùn fún gbogbo wa ni. Gbogbo àwọn aláàánú ṣe wa Ọlọ́run bá wa ràn wọ́n ṣe. Ọlọ́run bá wa ràn wọ́n ṣe. Gbogbo àwọn tí wọ́n ń kẹ́ wa Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Gbogbo àwọn tí wọ́n fi owó wọn tán fi ń ṣàánú Ọlọ́run mọ́sá bá wa ṣàánú. Ọlọ́run bá wa ṣàánú gbogbo wọn. Bákan ọ̀la Nábì Muhammad. Ọlá Nábì wa Muhammad. اللسان ذليلتان